gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá yín ṣe gbogbo nǹkan dùn akọ ojúmọ́ wọn. Ọ̀rọ̀ kan ni mo rí lórí YouTube Premium ni mo ń lò. Mo fẹ́ download fídíò yẹn kí n wá play ẹ̀ ṣùgbọ́n mi tí mo bá ṣe ń download kí n play ẹ̀ sáwọn èèyàn kan lè mọ̀. Mo rí àwọn àfáà kan wọ́n ní Ondo State wọ́n ní àwọn eléégún lu ìyàwó àfáà kó lọ nà án mọ́lé. Wọ́n ní ìmọ̀ọ́mù yẹn wá bọ́ síta mo wo fídíò yẹn. Wọ́n ní eléégún yẹn wọ́n lọ nà ìyàwó àfáà wọ́n náà nà ọmọ ẹ̀ wọ́n nà án mọ́lé. Àfáà yẹn wá ń sọ nínú fídíò yẹn wípé ó ní orò kan tó máa ń ṣe ń bẹ̀ àbí eégún kan tó máa ń ṣe ń bẹ̀ tó jẹ́ pé obìnrin ò gbọ́dọ̀ wò ó. Ìní kan náà ti ń ṣe orò wọn. Wọ́n ní kóbìnrin wọlé. Torí nǹkan tó bá ti lè mú ẹ jẹ́ kí gbogbo a máa respect ara wa tí mùsùlùmí ti pọ̀ jù. Bóyá kì í ṣèbínú bá ànábì ṣe kan wọn nìyẹn. Ànábì ti ní kan pa náà Adébọ rẹ́. Ànábì gan tó yẹ pé Adébọ ni bàbá tó bí lọ́mọ. Bàbá yẹn ìmáàmù yẹn wá ń sọ nínú fídíò yẹn pé ìyàwó òun bóyá àwọn ọmọ òun níbi tí àwọn eléégún yẹn ti ṣe gún lọ tí wọ́n ti sọ pé bòun ò gbọdọ̀ ọ̀run ó ní wọ́n wà níwájú ìta wọ́n jókòó wọ́n kẹ̀yìn sógiri. Ṣé rí nígbà míì tẹ́wọ̀n èèyàn míì bá ń sọ̀rọ̀ ẹlòmíì tó bá sọ̀rọ̀ tí wọ́n bá ń fetí gbọ́ wàá máa rò ó pé kí ni. Ṣùgbọ́n nígbà tẹ́mi náà tá a wà nú ẹ̀sìn yẹn ká ní pé ó rojọ́ yẹn gbà yẹn náà mi ì ní lérò mo máa support ẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni. Wọ́n ń ṣòro nílùú wọ́n ní ìdálù níṣèlú. Nígbà tó ń ṣòro nílùú tán ní gbogbo èèyàn ẹ wọlé o. Ìwọ wá sọ wípé àwọn ọmọ ẹ àwọn obìnrin wọ́n jókòó síwájú táwọn ń tẹ fóònù. Àwọn èèyàn wá ń sọ pé kán wọlé ìkan ò wọlé. Bàbá tí kà bá rojọ́ ìkà kọ́ ló máa dà. Torí àwọn mùsùlùmí kan kóra wọn jọ àwọn mùsùlùmí a máa lọ jà ń bẹ̀. Ẹ jẹ́ àfọpọlọ ṣe. Àwọn onílùú ló nílùú wọn. Even kó jọmọ ìlú kó jẹ́ mùsùlùmí kó jẹ́ kìrìsìtẹ́nì nǹkan tán ti ń ṣe nílùú yẹn kí kìrìsìtẹ́nì tó dé. Èèyàn gbọ́dọ̀ respect àwọn èèyàn tó wà ń bẹ̀ ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ìwọ imam ó yẹ ní ọjọ́ yẹn kó tẹ̀ fi wọ̀ wọ́n tó bá jẹ́ pé ọjọ́ méje péré náà fẹ́ gbà nínú ọdún ṣe bẹ́yìn náà ń gba àwẹ̀ ṣe bẹ́yìn náà ń lọ yídì. Ọjọ́ wo la fẹ́ ṣe léèdà nílẹ̀ Yorùbá? Wọ́n ní káwọn ọmọ ẹ wọlé ìkan jókòó síbẹ̀ débi wípé ó wá di nǹkan tí wọ́n na mi support kan na obìnrin èmi ò ní bá wọn support obìnrin náà láyé. Ìmáàmù yẹn ló yẹ kán lọ lù ní àlùbọ́lẹ̀. Ẹ bá máa na àwọn ọmọ obìnrin yẹn because ìmáàmù yẹn ni wèrè tó ń fún àwọn ọmọ yẹn ní àyà láti lè jókòó síwájú táǹbẹ̀ yẹn. Ẹ gba àlàáfíà láàyè náà ìmáàmù kì í ṣọmọdé ó mọ nǹkan tó ń ṣe nílùú àgbàlagbà nìyẹn. At least kan tó ṣe orò yẹn wọ́n á ti sọ wọ́n á ti fi kéde kì í ṣọjọ́ kan kì í ṣọjọ́ méjì. Ìgbà táwọn ọmọ yẹn wà ń ta olóò jáde wàá ti sọ fáwọn tí ẹnu that is why làwọn afá yẹn ọmọ tán bí ẹnu wọn ò kì í kan àwọn náà máa ń bí wèrè jù. Kó o tó kúrò nílé ìwọ tó jẹ́ bàbá gidi tó wà responsible tó níṣẹ́ lọ́wọ́ tí ìṣe wèrè nìyẹn tó jẹ́ pé kì í ṣàfáà nìkan ló fi jẹun wàá ti sọ fáwọn ẹlẹ́hàá rẹ̀ pé ẹ má jáde o ènìyàn ń ṣòro wọn o ẹ respect wọn o ẹ wọlé o tó bá jẹ́ àfáà fóònù ti wà ń ta ń sìn fóònù ti wà lọ́wọ́ wa ń sìn tá a lè pélé kó fi pe àwọn ọmọ ẹ kálàáfíà jọba nílùú káwọn olóró ṣòro wọn kó máa bá tiwọn lọ. Kí ló dé ṣé mùsùlùmí nìkan ló wà nílùú ni tójú òkè ń tì yín ni. Ẹ máa yà àwọn èèyàn tó ń sá kúrò ní ìsìláàmù sìn tán ni pé wèrè ní gbogbo wọn. Ẹ jẹ́ àfọpọlọ ṣe náà. Nǹkan tí mo rí pé àwọn pípẹ́ fi jẹ̀bi ni bọ́n ṣe na obìnrin ó ti tán. Ìwọ bàbá yẹn ló yẹ kán lù
kán lù ẹ́ kó má lè dìde ọkùnrin sọkùnrin ni ẹ máa lọ kóòtù ẹ̀dọ̀ máa parí ẹ̀ ni. tí mùsùlùmí bá fẹ́ ṣe wèrè ńsìn kí n tẹ̀ ń ṣe ọwọ́ yìí gan ló yẹ kí mùsùlùmí máa jẹ́wọ́ pé ẹ̀sìn àlàáfíà ni. torí mo rí àfáà kan tó jáde tó ní ẹ ìlú tó lọ́ba tó ní ìlú wọn náà ọjọ́ ní lóòótọ́ ọjọ́ ní nígbà tẹ́yìn bá ti lè máa ṣe ẹ̀sìn yín tẹ́ ń wọ́de lọ ní yídì tí eléégún ò lè wá pàdé yín tí ò ṣe nǹkan kan ó yẹ kẹ́yìn náà fún wọn ní respect tiwọn. ayé ti yàtọ̀ ń sìn ó yàtọ̀ sí ayé dúdú gbogbo èèyàn ló ti lajú ń sìn ẹ̀yin bàbá yìí. ìwọ ìmáàmù ìlú yẹn ní Ondo state yẹn bóyá àkùngbà àkókò bí nǹkan kan ló pe bẹ̀ ìwọ gógógógógó ní dárúgúdù lẹ̀ bó o ṣe ń kúrò nílé ìyẹn fi yé wa wípé àwọn mùsùlùmí kan wọ́n ń bímọ wọn ò kì í tọ́ ọmọ ni àwọn mùsùlùmí kan máa ń níyàwó wọn ò kì í tọ́ ni wọn ò ní most of them ò kì í tọ́ ọmọ wọn wọn dẹ̀ ń tọ́yàwó wọn kàn máa daṣọ wèrè bò wọn lódì ni àwọn mùsùlùmí máa ń gbin wèrè sí ọmọ wọn nínú ni láti kékeré kí ló dé tẹ́lẹ̀ yìí náà ilẹ̀ arabu gan tí ẹ̀ ń kọ́pì gan wọ́n ń ṣe halloween bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ṣe lọ́dún yìí ẹgbẹ́ àláfíà láàyè ìwọ wá sọ wípé wọ́n sọ pé o máa sọ ẹran ó yẹ kán sọ nǹkan tó máa sọ fún wọn ni ọ̀kan fi òde wọn ìmáàmù yẹn ní ọjọ́ míì kò ní lè dánwò ẹ̀ láṣàwò mọ́ ó wá ń jáde nìyẹn ìyàwó ẹ̀ wá ní ẹ̀wọ̀n lọ́ọ́ bá ìgbáyàwó ẹ̀ níbi tó kí ń kírun tí èèyàn bá wà nílùú wọ́n bá ní ẹjọ́ à ń ṣẹ́dẹ̀ lẹ́ni o kí ló dé tíyàwó ẹ̀ ò lè kírun nínú ilé àfà kí ló dé tíyàwó ẹ̀ fún for that day for that 6 days or 5 days tán ṣe nǹkan wọn tíyàwó ẹ̀ ò lè kírun nínú ilé ẹ̀ẹ́dẹ̀ máa rohun kẹ́kẹ́ tó ṣe é kí ló lè tẹ́lẹ̀ yìí náà kò sí gbogbo eléyìí ní ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kórí burúkú dé ẹ̀ẹ́dẹ̀ gba Saudi lọ tẹ́lẹ̀ Yorùbá ò bá pè yín àbí dandan ni. wọ́n ní ẹ̀sìn olórí burúkú lẹ́ ń sìn ẹ̀yin náà tún wùwà orí burúkú ó wá ń pariwo pé wèrè kan wá jáde sórí kínní ẹgbẹ́ òyìn ní mùsùlùmí ilé ayé àsìkò ti tó láti fún kínní ayẹ káwọn nílùú yẹn àwọn ọmọ ọ̀dọ́ ìlú yẹn kan dì pẹ̀lú yín ni torí ẹ lè wá ba ìlú Yorùbá jẹ́ oníkálukú ló ń ṣe ẹ̀sìn ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò síjà tí ò síta àwa yìí nígbà tá a wà nínú ẹ̀sìn mùsùlùmí kò síjà kò síta a máa lọ ń jẹun nílé kìrìsìtẹ́nì ẹ̀gbọ́n dádì tèmi kìrìsìtẹ́nì ni a máa lọ sílé wọn tá a bá lọ sí yídì àwọn náà máa wá sọ́dọ̀ tí ò sí anything ẹ̀ tẹ̀ wá sọ gbogbo ẹ̀dí wèrè oníkálukú sì ti fi ẹ̀sìn nílé wọ́n ti fi gbogbo ẹ̀ lẹ̀ fún yín ìgbà tá a tó wá ka ìwé wo lórí burúkú tẹ gbé wá gan-an rí pé asínwín ni gbogbo nǹkan tẹ kọ síbẹ̀ kò make sense ẹnìkan sọ wípé tó bá ti pa ọmọ nílé wàá gba ládàá sórí ṣé yẹn gan téèyàn bá sọ fún wèrè gan ṣé wèrè ò tí ní mọ̀ pé kí leléyìí ń sọ ọlá ànábì ló sọ bẹ́ẹ̀ so ànábì yẹn ní àlà yín àbí bàálà ní ẹ ń bìlíìfù ni bá ànábì ní àti wèrè jọ ń ṣe wèrè fún yín nínú. ìdálù ní ìṣèlú ní ọjọ́ míì tán bá ra gbogbo pé ẹ má kúrò nílé ìwọ tó o bá jẹ́ mùsùlùmí kírun nínú ilé ẹ torí wọ́n á ti dájọ́ kan tó ṣe ọba wà nílùú yẹn tó o jẹ́ kìrìsìtẹ́nì nǹkan tó bá ṣe níwọ̀n ìgbà táwọn bá tó wá bá yín ní church táwọn wá bá wa ní mọ́ṣáláṣí ẹ fi ọpọlọ ṣe ẹ má dà lóru mọ́ ẹ má dà lóru mọ́. ẹ̀sìn wèrè ni ẹ̀sìn mùsùlùmí ìwọ tó bá sì ń tẹ̀lé mùsùlùmí okùn bíi pé èèyàn kàn ya wèrè ni lójú tèmi because lọ ka ìwé yẹn fúnra rẹ̀ wá rí pé nǹkan kan tó wà bẹ́ẹ̀ ò make sense ṣé ànábì tó lọ ń ṣe àlùwàlá nínú odò tí ò mọ̀ tájá kú sí ṣé ìyẹn ni èèyàn máa tẹ̀lé tó ń pè ní ẹni tó máa gbé lọ àlùjọ náà kọ́ àlùmọ́ǹtù ni. ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti tó fún gbogbo wa ẹ̀sìn kankan ò lè gbé ẹ débi kankan ìwà tó bá wù nílẹ̀ ayé ló máa gbé ẹ lọ síbi tó ń lọ gbogbo wèrè tán kó wá bá àwọn ìwé méjèèjì yẹn asẹ́wó gbà ló lè máa believe lórí ẹ̀ nǹkan tèmi máa sọ fún wa láàárọ̀ ènìyàn mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ilẹ̀ wa ò ní dàrú ọpọlọ wa ò ní lọ ẹ ṣé mo dúpẹ́.